Èmi ni ọba Agbájé Habib Adétóyèsí, Olú of Ilé Ogbó Kingdom, Arúgbó Ọ̀kúnjòyè kejì. Èdè tí mo orílẹ̀-èdè àgbáyé sọ̀rọ̀ ni pé mo fẹ́ kí wọ́n mọ̀ pé gbogbo tó ń lọ lórí pé mò ń gbalẹ̀ onílẹ̀ kò yẹn fẹ́ bà mí lórúkọ jẹ́ ni. Pé kò sí lẹ́ẹ̀mẹ tí ò níwèé ní ibi tí mo ti bá ìwò pààlà ní odò àìbá Supreme Judgment wà ń bẹ̀ tó sọ wípé ìbẹ̀rẹ̀ alẹ́ wa ti bẹ̀rẹ̀. Ẹni tó sì ṣèdájọ́ ẹ̀ ní adájọ́ àgbà Fatai William. Títí di òní kò tí ì sí ìdájọ́ kan tó kọjá Supreme Judgment yẹn. Àwọn ìwò wọn bẹ̀rẹ̀ sí ta àwọn ìta tó 5 mile ìyẹn náà ló lè rí àpọ̀lùwẹ̀lú àwọn ọmọ ilé igbó tí a bá mi fún lẹ̀ ń bẹ̀ náà táwọn náà ń tà tí wọ́n ní orúkọ tó bá tó ọjọ́ tá a máa dárúkọ wọn tí wọ́n náà ń tà tí mo ní pé kò rọrùn láti máa ta stuland tó jẹ́ pé bẹ́ẹ̀mi gan bá tà òfin dè mí dé Supreme Judgment ni pé ẹni tó ra ò lè rí lò bí kò ṣe pé ìjọba lórí rẹ̀ àti ọba àti àwọn ọmọ ọba lòdù àwa ní alágbára láti jókòó láti sọ̀rọ̀ láwọn ọmọ ọba àlọ́ àti ọba pé ẹni yóò afẹ́ kọ́ fún níbí fún development gbogbo ẹni tó bá ti ń lo lẹ̀ ń bẹ̀ ìdí ni ẹni tó fi pè mí tí mo sọ pé ẹni tó wà ń bò nílẹ̀ ń bẹ̀ kó kówó ìdájọ́ rẹ̀ wá tó bá di kówó ìdájọ́ wá kò sí wàhálà láti ọdún 2021 tí ìbò ti gbógun páwọn ò níwèé nígbà tí ọlọ́pàá ní ó kówé wá ìjọba ní ó kówé wá ẹsẹ̀ ní ó kówé wá tẹ́lẹ̀ àwọn ó gbógun yọ lẹ́sìn gbógun wọlé òótọ́ ṣùgbọ́n ìjọba wa bá wọn lórí ilẹ̀ yẹn bẹ́ẹ̀ tí wọ́n ti wà lórí stúlàdì tí olóògbé kò ti àtẹ́ni wá ẹ̀mọ́ ìṣẹ́ mọ́ ṣùgbọ́n olúwo ní ọ̀gá lòun òun ò ní gbá o fake ní gbogbo àtọwà lọ́wọ́ mi the same náà ń ṣe lórí rẹ̀ wọ́n ṣe báńdà ìjọba láti gbà yẹn wọ́n sì wà dé sísìn ìwọ ò tí ì níwèé kankan tí kò lọ síbẹ̀ wọ́n kàn sáà pé àwọn ni Israel Majesty federal leader àmọ́ tí wọ́n pera wọn kò sí tí wọ́n pera wọn tán. èmi ọba Agbájé Habib Adétóyèsí Akíntóyèsí Olú of Ilé Ogbó Kingdom Arúgbó Ọ̀kúnjòyè second. Èmi ò gbalẹ̀ ó lẹ̀ o ilé bàbá tèmi lèmi dúró lórí o àwọn tó ti kọ́lé lórí ilẹ̀ mi tí wọ́n ń gbé bẹ́ẹ̀ táwọn tí mo fún lẹ̀ tí wọ́n ti talẹ̀ fún mi ìdá àwọn láàmú o orí ilẹ̀ tó kù ń bẹ̀ èmi náà ẹ̀ gbọ́dọ̀ ta o iná ìjọba náà ti fọwọ́ sí ní 2021 tó gbogbo Ilé Ogbó. So kí gbogbo àgbáyé kó mọ̀ yìí pé wọ́n fẹ́ bà mí lórúkọ jẹ́ ní o èmi ò ta dúkìá o jẹ́jẹ́ mi ni mo ń lọ ẹ tó bá mọ̀ kí mo ta lé bàbá àwọn bóyá Ìwó ni bóyá Olúwo ni bóyá Sálú ni bóyá Òkèsàjì ni bóyá Òjì ni bóyá Fálà tó ti kú ni bóyá nìkẹ́ni nínú Òwò ni bóyá ilẹ̀ láàdọ́rùn ni bóyá ní àti àbá mi sì fún lẹ̀ Ilé Ogbó tí wọ́n ń roko tí wọ́n mọ̀ dáko mbẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí í tà ní abá ní káwọn náà kó judgement tí wọ́n náà wà fún ìjọba kí wọ́n kó wá fún gbogbo ẹ̀yìn ènìyàn wípé àwọn làwọn nílẹ̀ o so èmi lèmi ń gbalẹ̀ lọ́wọ́ yẹn ni àmọ́ ní ń gbalẹ̀ lọ́wọ́ mi báyìí ní Òkè Ọ̀ṣun èmi ni mo ní ibẹ̀ torí Olúwo ti jẹ Olúwo ànàjẹ bá lè sòkè Ọ̀ṣun rí torí àwọn mẹ́ta là ń darí Òkè Ọ̀ṣun Olúwùkúta Olúpọ̀fọ̀ Olúpọ̀nà àti èmi Olú Ilé Ogbó àwa la ààrẹ ìjà níbẹ̀ yẹn rí àwọn olùkọ́ fara wa ni ẹni tó bá wà rẹ̀ lọ́wọ́ mi àti ọmọ bàbá mi tá a sì fún tí ìdílé márùn-ún ṣèwé fún tí mo sì sáyẹ̀nsì tí mo jẹ́ ní kẹfà tí wọ́n bá lé tọ́ àjọ ìjọba ilé márùn-ún tá ìjọba ìdílé márùn-ún tá ìjọba Ilé Ogbó kó tètè kówé rẹ̀ wá pé mo talẹ̀ fóun o mo tún balẹ̀ wọn padà o káyé lè bá mọ̀ yìí pé bóyá ọ̀rọ̀ tí ẹ ń sọ bóyá òróró gbogbo tí wọ́n pátá láti bà ìjọba Ọ̀ṣun jẹ́ láti bà àwọn ọlọ́pàá láyé jẹ́ láti bà àwọn ètò ìdájọ́ láyé jẹ́ àti lọ́ọ̀yà ni ìwé tá a ti ń rí ní ẹ fi ṣiṣẹ́ àwọn ò níwèé kankan o mi ò ta ilé onílẹ̀ o àwọn ẹ̀ ń gbalẹ̀ mi o mo dúpẹ́ lọ́wọ́ gbé yẹn ní gbogbo àgbà láyé ẹ gbà mí o ẹ̀yin wòlíì òótọ́ aláàfáà gidi aláàfáà rere tẹ́ ń ṣe ti Ọlọ́run tẹ́ ń sọ rere pẹ̀lú àwọn alábàláyé ẹ dákun ẹ má jẹ́ kí àwọn èèyàn wọ̀nyí kí wọ́n kó mi lẹ́rù ẹ ràn mí lọ́wọ́ àánú ni mo fẹ́ ẹ béèrè ìwé wọn ẹ tí ọba ti níwèé olè ọ̀tọ̀ lọ́sà ni ní àsìkò kan nínú Bíbélì ọba kan jẹ́ Solomon àwọn obìnrin àgbèrè méjì wọ́n sùn papọ̀ ìkan fi ọkàn pa ọmọ rẹ̀ dànù wọ́n wá ń bí ẹ́ léèrè ètò ọmọ rẹ̀ wọ́n sọ wípé irọ́ o àwọn ògì okò alàyè òkú sí méjì alàyè sí méjì ṣùgbọ́n Solomon ní pé rárá o ẹjọ́ àkọ́kọ́ dára rẹ̀ nígbà yẹn nìyẹn pé ẹ ń bá sọ rere lọ́lọ́mọ wọ́n sì gbọ́mọ fẹ́ sọ rere èmi ni mo sọ rere o gbogbo ohun tí wọ́n sọ yẹn wọ́n ń pa ṣubú mi ni o èmi ò gbalẹ̀ onílẹ̀ o.